Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ení ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹrin. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún wa láyé yín. A dúpẹ́ tẹ́ ẹ fún wa wà láyé, mú wa wà láàyè. A dúpẹ́ nítorí pé ẹ wà láàyè nínú ayé wa. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. A dúpẹ́ fún àánú ńláńlá tí ó ju yanrìn etí òkun tí ẹ̀yin Olúwa fi bá bẹ ayé wa wò. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní ẹ jẹ́ kó ṣe ọkàn àti ara wa ní rere ká jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ení ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹrin. A ó ka ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ju ìṣẹ́gun lọ, ju ìṣẹ́gun lọ. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógójì tí ó kà báyìí pé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Króníkù kejì orí 20 ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkarùndọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkarùndọ́gbọ̀n. Ó jẹ́ ẹsẹ̀ tí ó gùn ṣùgbọ́n síbẹ̀ a gbìyànjú láti ka àwọn ìkọ̀ọ̀kan nínú ẹsẹ̀ náà. Ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí a máa farabalẹ̀ gbọ́ kíkà rẹ̀. Ó kà báyìí pé ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Móábù àti àwọn ọmọ Ámónì àti nínú àwọn ọmọ Édómù pẹ̀lú wọn. Wọ́n gbé ogun tọ Jèhóṣáfátì wá. Nígbà náà ni wọ́n kàn wá, wọ́n sì wí fún Jèhóṣáfátì pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bọ̀ wá bá ọ láti apá kejì òkun láti Síríà. Sì kíyèsi, wọ́n ó wá ní Hasasu Tamari tí í ṣe Ejedi. Jèhóṣáfátì sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa. Ó sì kéde àwẹ̀ já gbogbo Jùdíà. Ó sì kégbe àwẹ̀ já gbogbo Júdà. Júdà sì kó ara wọn jọ láti wá ìrànlọ́wọ́ lọ́wọ́ Olúwa. Pẹ̀lúpẹ̀lú wọ́n wá láti inú gbogbo ìlú Júdà láti wá Olúwa. Jèhóṣáfátì sì dúró nínú àpéjọ ènìyàn Júdà àti Jerúsálẹ́mù ní ilé Olúwa níwájú àgbàlá tuntun. Ó sì wí pé Olúwa Ọlọ́run àwọn baba wa, ìwọ ha ni Ọlọ́run bí? Ìwọ ha kan ṣoṣo lórí gbogbo ìjọba àwọn orílẹ̀-èdè. Lọ́wọ́ rẹ kí gbogbo agbára àti ipá gbé wá, tí ẹnìkan kò sí tí ó lè kò ọ́ lójú. Ìwọ ha kọ́ ni Olúwa wa, tí o ti lé àwọn ará ilẹ̀ yìí jáde níwájú Ísírẹ́lì ènìyàn rẹ, tí o sì fi fún irú ọmọ Ábúráhámù ọmọ rẹ̀ láéláé. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú láti máa kà ní orí ìkẹtàlá báyìí. Gbogbo Júdà sì dúró níwájú Olúwa pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ wọn, obìnrin wọn àti ọmọ wọn. Ṣùgbọ́n lórí Jehoṣaeli ọmọ Kesaria, ọmọ Benaiah, ọmọ Jeieli, ọmọ Mattaniah, ọmọ Léfì kan nínú àwọn ọmọ Asafu ni ẹ̀mí Olúwa wá ní àárín ìpéjọ ènìyàn náà. Ó sì wí pé ẹ tẹ́tí sílẹ̀ gbogbo Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù àti ìwọ Jèhóṣáfátì ọba. Báyìí ni Olúwa wí fún yín o. Ẹ má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí o. Nítorí ogun náà kì í ṣe ti yín o, bí kò ṣe ti Ọlọ́run. Lọ́la sọ̀kalẹ̀ tọ̀ wọ́n, kíyèsi wọn ó gba ibi ìgòkè Sísì wá. Ẹ̀yin ó sì rí wọn ní ìpẹ̀kun odò náà níwájú aginjù Jerueli. Ẹ̀yin kò ní ìjà ní ọ̀ràn yín o. Ẹ tẹ́gun, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa lọ́dọ̀ yín. Ìwọ Júdà àti Jerúsálẹ́mù, ẹ má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà. Lọ́la ẹ jáde tọ̀ wọ́n, Olúwa yóò sì pẹ̀lú yín. Jèhóṣáfátì tẹ́
orí rẹ̀ bá sílẹ̀, àti gbogbo Júdà àti àwọn olùgbé Jerúsálẹ́mù wọ́n wólẹ̀ níwájú Olúwa láti sin Olúwa. Àwọn ọmọ Léfì nínú àwọn ọmọ Keati àti nínú àwọn ọmọ Kórì wọ́n sì dìde dúró láti fi ohùn rara kọrin ìyìn sókè sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde tọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti ń jáde lọ, Jèhóṣáfátì dúró, ó sì wí pé, ẹ gbọ́ tèmi o, ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù, ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó sì ṣe rere. Ó sì bá àwọn ènìyàn náà gbèrò. Ó yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yìn ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti wí pé, ẹ yìn Olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í kọrin àti tí wọ́n sì ń yìn, Olúwa yan ogun ẹ̀yìn ti àwọn ọmọ Ámórì, Móábù àti àwọn ará òkè Séírì tí ó wá sí Júdà, a sì kọlù wọ́n. Àwọn ọmọ Ámórì àti Móábù sì dìde sí àwọn tí ń gbé òkè Séírì láti pa àti láti run wọ́n túútúú. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Séírì run tán, ẹnì kìíní ṣe ìrànlọ́wọ́ láti run ẹnì kejì. Nígbà tí Júdà sì dé ìhà ilé ìṣọ́ ní aginjù, wọ́n wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, sì kíyèsí òkú tí ó ṣubú lulẹ̀ ni wọ́n, ẹnìkan kò sá àsálà. Nígbà tí Jèhóṣáfátì àti àwọn ọmọ àti ènìyàn rẹ̀ dé láti kó ìkógun wọn, wọ́n rí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti òkú àti ohun èlò iyebíye, wọ́n sì kó jọ fún ara wọn ju èyí tí wọn kò lè kó lọ. Wọ́n sì kó ìkógun wọn jọ ní ọjọ́ mẹ́ta nítorí tí ó sà pọ̀ jù. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ ẹni ní orúkọ Jésù. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kẹrin. Ọlọ́run pọ̀ ní oore débi pé nígbà tí ó bá fẹ́ fún ọ ní ìṣẹ́gun, yóò mú ọ ju aṣẹ́gun lọ. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 17. Kò ní fún ọ ní ìṣẹ́gun lásán, yóò fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́. Dáfídì sọ nínú orin Dáfídì orí 23 ẹsẹ̀ 5 pé Ọlọ́run kò fún òun ní ìṣẹ́gun lórí ọ̀tá òun nìkan, ó tún tẹ́ tábìlì fún òun ní ojú wọn. Ìpele ìṣẹ́gun mìíràn nìyẹn o. Nínú Bíbélì kíkà wa fún tòní, ọba mẹ́ta wá bá Jèhóṣáfátì jà, ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n láti pa ara wọn run. Lẹ́yìn náà gbogbo ọlá wọn wá di ti Jèhóṣáfátì láì jà rárá. Jèhóṣáfátì àti àwọn ènìyàn rẹ̀ jẹ ìgbádùn ìṣẹ́gun, wọ́n sì rí ẹrù kó gan débi pé ó gbà wọ́n ní ọjọ́ mẹ́ta láti kó dé ìlú wọn. Èyí wà ní ìbámu pẹ̀lú ìlérí Ọlọ́run nínú ìwé Dìtàlórómì orí 28 ẹsẹ̀ 7. Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ. Wọn ó jáde sí ọ ní ọ̀nà kan, ṣùgbọ́n wọn ó sá níwájú rẹ ní ọ̀nà 7. Ọlọ́run alágbára sọ pé, nítorí ó ti pinnu láti ràn ọ́ lọ́wọ́, gbogbo àwọn tí ó bá ọ jà yóò ṣègbé, wọn yóò sì dàbí ohun tí kò sí. Ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 13. Olúwa wí pé òun yóò jà nígbà tí ìwọ kàn ní láti dúró jẹ́. Ìwé Ẹ́kísódù orí 14 ẹsẹ̀ 14. Ó sì sọ síwájú sí nínú ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 14 títí dé 15. Ó sì pa ìwé májẹ̀mú rẹ̀ tí ó lòdì sí wa, tí a sì kọ nínú òfin, èyí tí ó lòdì sí wa. Òun ni ó sì ti mú un kúrò lójú ọ̀nà, ó sì kàn mọ́ àgbélébùú. Ó sì ti já àwọn ìjọba àti agbára kúrò ní ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó sì yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn. Ó yẹ kí a máa yọ̀ bí a bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́. Àwọn tí kò mọ Jésù Kristi kò mọ ohun tí wọ́n ń pàdánù.
ẹni tí ó ń gbé inú rẹ̀ tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ, láti wà lára àwọn ọmọ Ọlọ́run tí Ọlọ́run fẹ́ràn tí ó sì ń bá gbé. Ṣàgbọ́ràn sí ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàléníogún. Bí o bá fẹ́ ní ìrírí ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ láìjà, pa gbogbo òfin rẹ̀ mọ́ o. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti pa gbogbo òfin rẹ mọ́ ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti pa gbogbo òfin rẹ mọ́ ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ òjìgé. Bàbá yóò fún wa ní oore ọ̀fẹ́ láti pa gbogbo àwọn òfin rẹ̀ mọ́ kí Ọlọ́run kí ó lè máa jà fún wa ní ìhà gbogbo lórúkọ Jésù. Olúwàbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyẹn rere ni ó ka ọ̀run ṣíṣí ti òní nígbà tí a ó tún máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.